Ọ̀págun Ọlọ́run. Ọ̀págun Ọlọ́run kí wòlíì Àìsáyà kan tọ́ka sí nínú Àìsáyà orí 19 ẹsẹ̀ 19 lébẹ̀. Nǹkan tá a bèrè orúkọ Ọlọ́run lè yí ni o láti ìwọ̀ oòrùn ìbá ní ògo rẹ̀ á tàn jáde láti ìlà oòrùn. Ṣùgbọ́n nígbà kí ọ̀tá bá há gẹ́gẹ́ bí ìkún omi kan rọ́ gidigidi dé bí Ọlọ́run á jákú gbé ọ̀págun dìde lòdì sí ọ̀nì ubi. Ọkùnrin jàdúrà kan yẹ kọ́ nígbàgbọ́ kí a gbà lóòrèkóòrè wíkọ́ Ọlọ́run dìde kẹ́yìn ogun èyí tí ọ̀tá wọn kán bá ti kó rìkíṣí ran á ògbìmọ̀pọ̀ obìnrin kan pa ọ́ pọ̀ kan fẹ́ dayé rẹ rú kọ́ bá yóò di ìlérí Ọlọ́run mú pẹ̀lú gbàkúgbà kí ọ̀tá bá dìde kàn bá á bí ìkún omi wíkọ́ Ọlọ́run kéde nínú àrùn rẹ o kẹjá kú gbé ọ̀págun kégbé dìde lòdì sí ọ̀tá kàn ń pè lọ́págun. Èyí ní í ṣe pẹ̀lú àgbékalẹ̀ agbára Ọlọ́run. Òdiwọ̀n agbára ni ọ̀págun ni. Èyí ní í ṣe pẹ̀lú òdiwọ̀n òdájọ́ Ọlọ́run. Ọlọ́run á mú yíyan ká yíyan léde padà ká dà án léde rú ká dójú tì án. Ọ̀págun ni òun ní ọjà kọ́yọ̀ mọ́ dá ọ̀nì ubi ká mú dá án lẹ́kun ká mú takò wọ́n ká mú rú wọn mọ́lẹ̀ bámúbámú. Iṣẹ́ kí Jésù ṣe lórí igi àgbélébú òun lọ̀págun kojú. Òun lọ gbọ́dọ̀ mú yá tẹ́rí sábẹ́ ẹ̀jẹ̀ ìràpadà àti ìwẹ̀nùmọ́ nítorí pé lábẹ́rẹ̀ ní kété òṣẹ́gun èṣù ogun kan fẹ́ jà láyé kẹ̀jẹ́ Jésù kan ta sílẹ̀ lórí igi àgbélébú ní Káfárì kẹ́ẹ̀tì ṣẹ́ láṣẹ wọlẹ̀. Èṣogun kọyọ̀mí gbàgágbá pẹ̀lú ogun kan jà lórí àgbélébú ní jọ̀ọ̀nì torí pé òṣẹ́gun ọwá lépasẹ̀ àgbélébú. Tó bá sọ nípa ọ̀págun Ọlọ́run kété ó ṣe àṣepé kété ó ṣe òṣẹ́gun Ọlọ́run ti ṣe ní Káfárì ní jẹ́ẹ̀nì. Ọ̀nìkọ́ni kọ́ báyìí tí á tẹ́ ọ gba okú àtàjíǹde rẹ̀ bá kọ́ tẹ́rí sábẹ́ ẹ̀jẹ̀ kọ́ tẹ́rí sábẹ́ òṣẹ́gun ni kọ́ tẹ́rí sábẹ́ ogun àjàkágbá nígbà tí Jésù gan jagun ni ọ parí o. Ọ̀nìkọ́ni kọ́ bá tí ọ tẹ́rí sábẹ́ òṣẹ́gun ni ọ ti ní ọ̀págun Ọlọ́run nínú ayé rẹ̀ òun ni yóò jagun rẹ o. Ẹ̀ṣẹ̀ bọ ẹ̀ṣẹ̀ tìtù ẹ̀ṣẹ̀ adìyẹ òbílẹ̀ ẹ̀ṣẹ̀ ẹyin òbílẹ̀ ẹ̀ṣẹ̀ oríṣiríṣi nǹkan gbé sórí ta àmúkà ń barun àmúkà ń mú sárí kọ yóò gbé ọ̀págun dìde lòdì sí ọ̀tá. Pẹ́ẹ́mẹ́rẹ́ àmúrìnbá ni bàbá fẹ́ sùn lálẹ́ àìtorí àlákálá àìtorí ẹ̀mí òkùnkùn àwọn bá dàmú sògbà ríran àwọn bá dàmú sábẹ́ pílò ran ìjọ kan tí í ṣe bá á lọ̀tá á o ajá kan rìn ọ́ mọ́lẹ̀ á rìn ọ́ mọ́lẹ̀ á rìn ọ́ mọ́lẹ̀. Kọ́ bá fẹ́ bọ́ ọ̀págun kan kó nílò òun ni pé kí Jésù Kristi kí a nínú ayé rẹ kí o ṣẹ́gun rẹ̀ kí a nínú ayé rẹ kí o ràpadà rẹ̀ kí a nínú ayé rẹ kí o rúbọ rẹ̀ lórí igi Káfárì nì kí ṣe àwòtán fún ẹ̀ṣẹ̀ rẹ. Gbàkọ́ báyìí tí a yí ọ̀nà májẹ̀mú nìbá kan mẹ̀jẹ̀ ràpadà nìkan mú ṣe gbàkúgbà ọ̀tá bá ti á bá ẹ̀dẹ̀ ṣùgbọ́n kẹ́yà dáhùn lóhùn Ọlọ́run fúnra rẹ̀ lẹ́yà gbé ọ̀págun lẹ́yà gbé dìde lòdì sí ọ̀tá. Àìsáyà orí 19 ẹsẹ̀ 19 òun gan-an ní ṣàtẹnumọ́ láti májẹ̀mú láéláé dúró lórí rẹ̀ torí pé níbikíbi kí ọ̀tá bá ti yọjú bá wọ́n bá ti dúró sórí ìlérí ni Ọlọ́run ajá kò gbé ọ̀págun rẹ̀ sókè bí èyí ajá kò sẹ̀ án lulẹ̀. Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ìṣẹ́gun nínú Jésù ọ̀dájú ire o.